ó yẹ lẹ́ni àpọ́nlé ó yẹ lẹ́ni àǹkí ó yẹ lẹ́ni àpọ́nlé ó yẹ lẹ́ni àǹkí bírú wọn bá ń ṣọjọ́ ìbí ó yẹ ká kí wọn dáadáa. ó yẹ lẹ́ni àpọ́nlé ó yẹ lẹ́ni àǹkí ó yẹ lẹ́ni àpọ́nlé ó yẹ lẹ́ni àǹkí bírú wọn bá ń ṣọjọ́ ìbí ó yẹ ká kí wọn dáadáa. Ọlámilékan Ajayi ọkọ Mercy baby tí mo kọ́ rí òun ló ṣọjọ́ ìbí òní ọjọ́ 11 nínú oṣù kẹsàn-án ọdún. Ẹ̀mí á ṣe púpọ̀ láyé o ọlọ́jọ́ bí ẹ̀mí á ṣe púpọ̀ láyé. Olóríire bá ṣọjọ́ ìbí ká kí wọ́n ló tọ́. Ọlámilékan tí wá gángan ó yẹ lẹ́ni àpọ́nlé. Bàbá Favour ni mò ń wí, bàbá Adé Ògo, bàbá Njọ́lá Olúwa ti wá. Ọmọ wọn lérí jiyàn gángan Ayọ̀dèjì Mọ́túndé. Olóríire ṣálá wọn tèmi, èmi máa wọn tèmi, àwọn tèmi mọ̀ mí. Ẹ̀mí á ṣe púpọ̀ láyé o, ẹ̀mí á ṣe púpọ̀ láyé. Ọ̀gẹ́fìlà Ayọ̀dèjì Mọ́túndé bí mo ti ń dé, ọ̀jọ̀gbọ́n akọrin kéwì pèdè bí ẹni jẹ̀kọ yan gan. Ẹgbẹ́ wo ẹ̀mí wo ẹ̀yẹ́ wò fínífíní. Ẹni bá lójú inú yẹ kó mọ bólúwa ọba mi ti dá mi. Olódùmarè ọba ni kì í ṣe èèyàn. Gbogbo olówó ayé kọ́ ni irú mi ń ṣàpọ́nlé. Kì í ṣe gbogbo àwọn tó kù díẹ̀ káàtó fún la lè fojú parẹ́ rí lẹ́ni yẹpẹrẹ. Ẹni tọ́lọ́hun mi kẹ́ tó fẹ́ kẹ́ àwọn tí ń bọ̀ lẹ́yìn ò wọ́pọ̀. Bá a bá rí kan ó yẹ ká lè ṣàpọ́nlé irú wọn dáadáa. Samuel Ọlámilékan Ajayi ọkọ Mercy Ajayi tímọ́tímọ́ Ọ̀túnba Ìdòwú Mákindé Peters aláṣẹ àtolùdarí ilé-iṣẹ́ Simbuki Reality Limited ilé-iṣẹ́ tó mójúlé jà bá a ti ń bá ní ṣètò láti rìnrìn àjò sókè òkun. Òun gangan ló ṣe bẹ́ẹ̀ tó lé lọ́dún kan sí lókè èèpẹ̀. Ẹgbẹ́ lùwà ẹgbẹ́ gìtá wá ẹjẹ́ àfi dansi akábọ́ lọ́jọ́ òbíyọ̀. Àwọn èèyàn pàtàkì tí mo mọ̀ wọ́n lé lẹ́gbàágbèje nílẹ̀ yìí tó fi dókè òkun. Tàsọdún ọ̀rọ̀ kọ́ ọ̀kan pàtàkì that has done beyond reasonable doubt. Gẹ́gẹ́ bí eléèbó tó yẹ lẹ́ni àpọ́nlé tó fẹ́ràn ìlọsíwájú ẹni tó fẹ́ni láìlábùlà ńlá Ajayi Samuel Ọlámilékan ọmọ bàbá Kélé Bòjó Ajayi tó dolóògbé lọ́jọ́sí nílùú Èrùjìyàn Èkìtì. Bàbá Favour, bàbá Njọ́lá Olúwa, bàbá Adé Ògo, adúmáradán ọkùnrin tọ́ba òkè kẹ́ tí kì í gan pa mọ́ ṣègbéraga. Ọlámilékan Ajayi ilé iṣẹ́ rẹ ò ní jóná, ilé rẹ ò ní dàrú, ọ̀nà rẹ ò ní dojúrú láyé, lókèlókè ló máa lọ lọ́jọ́ gbogbo. Ọlọ́jọ́ ìbí ìgbéga tó o ní ò tí ì tó nǹkan kan, o ò tí ì rí nǹkan kan nínú ibi tó bá mi òkè mú ọ lọ. O ò ní dẹni àbùkù, o ò ní dẹni yẹpẹrẹ. Ire ni fún ọ bó o bá wọlé, ire ni fún ọ bó o bá jáde. Pàkúté ayé ò ní mú ọ. Ẹni bá robi rù ọ orí ara rẹ̀ ni ó ìgbé. Torí bí ìgbín bá ṣú yóò fàyà èpo ni, bí ìjàpá ṣú yóò fàyà èpo ni. Ẹni bá wá rokúrò ọ ńkọ́ òun gangan ni kó mọ rìn ṣọ́sálá kejì. Torí Ọlámilékan Ajayi ò tí ì ṣetán ikú. Ó di dandan kíkú orí ọkété kárùn orí ọkété kó o gbó kó o tọ́ kó o má ṣe fèyí ṣòpin. Ọ̀gẹ́fìlà Ayọ̀dèjì ló kọ́ tèmi jẹ́ ọ̀jọ̀gbọ́n akọrin kéwì pèdè bí ẹni jẹ̀kọ yangan Mr. Ìlérí àṣẹ. Mo bá lọ́jọ́ òbí yọ̀ mo tún bá jó. Mo kí ọ kú oríire tó ga jùlọ látọwọ́ ẹ̀dá Èdùà. Ẹ̀mí á ṣe púpọ̀ láyé o, ẹ̀mí á ṣe púpọ̀ láyé.